lórí ọ̀rọ̀ Mohbad tó kú Fẹ́mi Branch wọnú ẹ̀mí lọ. Bí àwọn tí wọ́n ṣekú pa olóògbé ìlérí olúwa alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad bá mọ̀ pé bọ́rọ̀ ọ̀hún ṣe máa rí rèé bóyá wọn ìbá tún èrò ọkàn wọn pa lórí ìgbésẹ̀ tí wọ́n gbé náà. Ó jọ pé àwọn èèyàn kò ṣetán láti fọwọ́ kékeré mú ọ̀rọ̀ ikú olóògbé ọ̀hún rárá. Ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún yìí tó ní ògbóǹtarìgì òṣèré tíátà ilẹ̀ wa nì Fẹ́mi Branch náà tún wọnú ẹ̀mí lọ tó sì dàbí ẹni tó ń fèdè fọ̀ lórí ikú olóògbé náà pẹ̀lú bó ṣe ń gbàdúrà tó ń làágùn tó sì ń bu èpè ńláńlá jó ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú ọ̀dọ́mọdé olórin náà. Nínú fídíò kan tó ṣe ní Fẹ́mi Branch ti sọ pé mo fẹ́ kí gbogbo èèyàn tó ń gbọ́ mi tàbí wò mí báyìí wà pẹ̀lú mi nínú ẹ̀mí ìṣọ̀kan lórí àdúrà tí mo fẹ́ gbà. Ohun tí mo béèrè fún ni pé kí Ọlọ́run ọba tú àṣírí ìkọ̀kọ̀ gbogbo àwọn tó wà nídìí ohun tó pa olóògbé náà láìpẹ́ ọjọ́ síta. Báwọn ọlọ́pàá ṣe láwọn máa hú òkú olóògbé náà jáde níbi tí wọ́n sin sí láti ṣàyẹ̀wò sí i lára, bẹ́ẹ̀ ni kí àṣírí gbogbo àwọn tó lọ́wọ́ ní ikú olóògbé náà tú síta. Wọn kò gbọdọ̀ ní ìsinmi rárá. Ìdààmú àti ìpọ́njú ni kó máa jẹ́ ti gbogbo èèyàn tó bá mọ̀ nípa ikú olóògbé yìí. Bákan náà ni kí gbogbo èèyàn tó lọ́wọ́ nínú ikú Mohbad náà máa tẹ̀lé e lọ bí wọ́n bá ti fẹ́ gbé òkú rẹ̀ padà sínú sàárè lẹ́yìn tí wọ́n bá ti ṣàyẹ̀wò sí i lára tán. Ọ̀pọ̀ àwọn tí wọ́n rí fídíò náà ni wọ́n ń ṣàmì léraléra tí wọ́n ń sọ pé bí ọkùnrin òṣèré tíátà yìí ṣe wí náà ló máa rí. Tẹ́ ò bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá yìí ni àjálù ńlá náà ṣẹlẹ̀ tí òkìkí kàn káàkiri pé ọmọkùnrin náà kú lójijì. Kì bí a ṣe ń sọ yìí kò tí ì sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló pa ọmọdékùnrin náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.